Fọto ni Prahlad fẹ́ bá Kinniun yà tó fi gbọ̀nà ọ̀run lọ. Yorùbá ló máa ń sọ pé béèyàn bá yó tán nígbà míì bẹ́kùnbẹ́kùn ni yóò máa wá kiri. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ mọ́ ọkùnrin ẹni ọdún méjìdínlógójì ará gúúsù ilẹ̀ India kan, Prahlad Gujar lára. Níṣẹ́ ló fẹ́ bá Kinniun ya fọ́tò nìyẹn bá rán sọ́run Apapandodo. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kejì ọdún yìí ni wọ́n fi àtẹ̀jáde kan síta láti iléeṣẹ́ igbó ọba tó wà ní apá ìhà gúúsù India. Fẹ́ǹsì ńlá tí wọ́n mọ yípo ibi tí wọ́n kó àwọn kìnìún sí nínú ọgbà ẹranko nílùú Tirupati tó ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà 12 ní Gujar tí í ṣe ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọgbà náà fò sí. Ó ní òun fẹ́ bá ẹranko burúkú náà ya fọ́tò ni. Gujar tí wọ́n ló wá láti agbègbè Alwar nílùú Rajasthan ni wọ́n ló dájú pé ó ti da nǹkan sára tí kò sì mọ ohun tó ń ṣe mọ́ ní gbogbo ìgbà tó bẹ́ sínú ilé àwọn kìnìún náà. Ọlọ́pàá agbègbè Tirupati kan, Malika Garg, tó ṣàlàyé bọ́rọ̀ náà ṣe lọ sọ pé ní kété tí wọ́n tajú kan tí wọ́n rí Gujar tó fẹ́ fọ fẹ́ǹsì wọlé làwọn ọdẹ inú ọgbà náà ti fọ́n fèrè láti pe àkíyèsí àwọn aláṣẹ sí ìwà òmùgọ̀ tí ọkùnrin náà fẹ́ hù. Bó ṣe rí i pé ọlọ́dẹ ń sábọ̀ níbi tó ń wà ló bẹ́ jùà sínú báǹkì omi tó wà nínú ọgbà ilé àwọn kìnìún náà. Mílíkà ní bó ṣe rí i pé ọkùnrin ọlọ́dẹ yẹn ń bọ̀ báyìí ló bẹ́ sínú táǹkì omi. Níbẹ̀ ló gbàgùn fẹ́ǹsì tó ga níwọ̀n bàtà ẹsẹ̀ 12 tó yí ibẹ̀ po. Nínú ẹ̀ ní akọ kìnìún kan àti abo méjì wà. Bíbẹ́ tó máa bẹ́ lulẹ̀ báyìí, iwájú akọ kìnìún ló balẹ̀ sí. Lójú ẹsẹ̀ nìyẹn bò ó sì kú lẹ́sẹ̀ kan náà. Wọ́n ní bóyá ọkùnrin náà kò bá tilẹ̀ tún rí ààbò ara gbé jáde, ṣùgbọ́n agídí tó ń bá kìnìún ọ̀hún ṣe àti tìpátìkúùkù tó fẹ́ fi sáré mú igi kan tó wà nínú ọgbà náà gùn ló jẹ́ kí ẹranko náà gbẹ̀mí ẹ̀. Gbágbáágbá ni àwọn kìnìún náà dúró ti òkú ẹ̀ títí táwọn tó ń tọ́jú wọn fi lé wọn wọnú àgò irin tí wọ́n ti máa ń fún wọn lóúnjẹ. Lẹ́yìn tí wọ́n ti wọnú àgò irin wọn tán ni wọ́n palẹ̀ òkú ọ̀gbẹ́ni Gujar mọ́. Garg ni wọ́n ti ń gbìyànjú láti wá àwọn ẹbí ọkùnrin náà kan láti lè mọ̀ bóyá ó ní àrùn ọpọlọ. Ó kádìí ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ pé àyẹ̀wò tí wọ́n bá ṣe fún òkú olóògbé yìí ló máa sọ bóyá ó ní ìpèníjà ọpọlọ ni nígbà ayé ẹ̀. Kìnìún tó ṣekú pa ọkùnrin yìí náà ti wà lábẹ́ àmójútó níbi tí wọ́n dá òun nìkan tì mọ́ inú àgò irin ẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.